Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kanjọ̀kan náà ni a máa ń fún yín. So update eléyìí tí a tún mú wá kọ́ lóò ṣàánú wa. Ọ̀rọ̀ security ní Nàìjíríà wa. Tá a bá rí ẹnìkan tó bá jáde síta, tó gbé kámẹ́rà, tó sẹ́tì kámẹ́rà, tó ń bú president, tó ń bú governor, tó ń sọ̀rọ̀, tó ń ṣe gbogbo ẹ̀. Within 20 to 30 minutes, àwọn Nigeria government, àwọn olórí wa, wọ́n á fix ẹnìyẹn, wọ́n á mú, wọ́n á arrest ẹ̀, wọ́n á ṣe gbogbo ẹ̀. But a ti wá rí ibi tí àwọn bandit tí wọ́n ti ń jáde síta, tí wọ́n ń sọsẹ́, tí wọ́n ń kó àwọn èèyàn, tí wọ́n ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn, tó ń ṣe fídíò, tó ń jù síta, tí Nigeria government tí wọ́n rí wọn mú, tí wọ́n rí wọn track. Ṣé bá ṣe máa lò lọ ni? Ẹ̀yin olórí wa, ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ just of recent. Ẹ wo bí wọ́n ṣe pa family, ọ̀pọ̀lọpọ̀ family, bí wọ́n ṣe sọ wọ́n sínú ìbànújẹ́, tí wọ́n ṣe ń pa wọn lẹ́kún. Nigeria government á dẹ̀ dákẹ́, wọ́n wòran, ó dàbí gbà pé bóyá nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀, tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, kọ́ ló ṣàánú wa. Ó ń ṣẹlẹ̀ ní Edo state, ó ń ṣẹlẹ̀ ní Ondo, ó ń ṣẹlẹ̀ lẹ́kìtì, ó tún ti dọ́yọ̀ state báyìí, kọ́ ló ṣàánú wa. Kwara state ìyẹn ò tiẹ̀ níye, ìyẹn ò ṣe é kà, kọ́ ló ṣàánú. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí, ká dẹ̀ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ sí wọn, ká gbọ́ gbogbo àwọn ariwo tí wọ́n ń pa sí ìjọba láti ṣàánú wọn, láti ràn wọ́n lọ́wọ́, because ó jẹ́ nǹkan tí ó máa ń pààyàn nígbe. Bẹ́ẹ̀ bá rí bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìbọn ṣe ń sọṣẹ́, tá a ní oríṣiríṣi security ní Nàìjíríà. Àkúrò àwọn governors wa, ara àwọn president wa, a rí bí wọ́n ṣe ń kó security rọra. Ẹ wà lórí oyè, aráàlú dìbò fún yín. Nítorí aráàlú náà lẹ ṣe wà ń bẹ̀ láti protect life wa. The first primary assignment yín ni pé kẹ́ sì kí àwọn tẹ́ ń ṣèjọba lé lórí. But kọ́ ló ṣàánú, tí wọ́n bá ti dépò agbára tán, ó ti di wípé àwa mẹ̀kúnnù, àwa tá ń ṣèjọba lé lórí, àlè mú imọ́. So kọ́ ló ṣàánú wa. Ẹ̀yin viewers, ọ̀rọ̀ lẹ rí o, ló ti ń ṣẹlẹ̀. Kọ́ ló mọ̀ bí àṣìṣe yàgbá àti orúkọ mi fẹ́ kó dúkìá wa àtàwọn ọmọ wa lọ. Ìyáwó ta ni bẹ́ẹ̀ ni nínú skul wọn ti lọ kó wọn ọmọ 32 ọmọ ọdún káàbọ̀, ọmọ ọdún méjì, kíjọba gbà wá kí wọ́n ṣàánú wa. Torí wọ́n ti sẹ́ndì ìyàwó wa tán gbé lọ, wọ́n ní sẹ́ndì ẹ̀sìn wa tí ń rí lórí sẹ́ẹ̀tì látànù, kí wọ́n mọ̀ pa kí wọ́n dákun wọn bá àwọn ọmọ wa lẹ̀. Fúra ti rẹ́ni tó pa láàárọ̀ ìlú lórí sẹ́ẹ̀tì, kí wọ́n jọ o, wọ́n mọ̀ pò náà wọ́n dárí jìn wá, wọ́n ṣàánú wa. Wọ́n fẹ́ gbàlù lọ́wọ́ wa ni kí wọ́n fi wọn ká kúrò nínú ìlú ká fi ìlú lẹ̀ fún wọn. À ń lọ Tinubu àwátá èmi yìí mọ ẹ̀sẹ̀ Tinubu délé láfẹ̀jùmọ́ ẹ̀ ni àwátá lọ níjẹ̀ta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwátá tún lọ. ọmọ yín wà bẹ́ẹ̀ ni ọmọ mi wà bẹ́ẹ̀ ni tẹsíbọnì mi ayọ̀ká ni kékeré báyìí ni kéèjì ni àwọn ọmọ kéèjì ni kò tí ì gbọ́dún mẹ́rin kò tí ì gbọ́dún mẹ́rin lọ. Ìlú Yáwọ́ta la wà yìí ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ìlú tá a wà yìí ni wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọléèwé tó pọ̀ jù níye nínú gbogbo àwọn ẹni tí àwọn ajínigbé yìí kó lọ ní ìjọba ìbílẹ̀ Oríire. Wọ́n sọ pé àwọn ọmọ tó tó 32 níye ni àwọn ajínigbé yìí kó lọ nínú iléèwé ní ìjọba ìbílẹ̀ Oríire ní Yáwọ́ta yìí. A ní ìrànlọ́wọ́ gọ́fúnà ká mọ̀ bá kú tán nílùú yìí. ìlú wo la wà yìí? Ìlú Yáwọ́ta. Kí lórúkọ yín? Orúkọ tèmi ni Ràmí Àjàdí ní ìlú Yáwọ́ta. Ẹ nílò ìrànlọ́wọ́. A nílò ìrànlọ́wọ́ gọ́fúnà báyìí torí àwọn èèyàn wa, àwọn ọmọ wa tí wọ́n kó ìjọba ìbílẹ̀ Oríire. A ní ìrànlọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí. Ó tó ọmọ mélòó tí wọ́n kó lọ ń lu yìí? Ọmọ tí wọ́n kó lọ fọ 32 ní nílẹ̀ nìkan. 32 ní nílẹ̀ yìí, ẹ dákun ẹ ràn wá lọ́wọ́, àti tíṣà àti mísírẹ́sì. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. Ìrànlọ́wọ́ la ní lọ́dọ̀ gọ́fúnà. Wọ́n ò tí àti ìrẹ́ nìkankan. Ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n dákun. À ń lọ Tinubu àwátá èmi yìí mọ ẹ̀sẹ̀ Tinubu délé láfẹ̀jùmọ́ ẹ̀ ni àwátá lọ níjẹ̀ta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwátá tún lọ. Èyí ń kọ́ mọ́ ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n ràn wá lọ́wọ́, kí wọ́n dá wọn lóhùn, kí wọ́n kó àwọn ọmọ wa jáde. Ẹ dákun tá a nídìí nù ọ. Gọ́fúnà ẹ dákun ẹ ràn wá lọ́wọ́, ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí. Ẹ dákun nǹkan yín ò ní dànù, nǹkan yín ò ní ṣòfò. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. Gómìnà wo lẹ ń fẹ́? Gómìnà Ṣèyí Mákindé lọ́yọ́ state nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ti lé 72 hours tó ọmọ ẹ ti wá. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. Gómìnà ẹ dákun ìrànlọ́wọ́ la nídìí, ìrànlọ́wọ́. Àwọn obìnrin wa ti fẹ́ kú tí wọ́n kó ọmọ, wọ́n kó ọmọ 3, wọ́n kó ọmọ 5 nínú ilé ẹlòmíì. Ẹ dákun gómìnà ẹ ràn wá lọ́wọ́, ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí, ẹ ràn wá lọ́wọ́.
ẹ dákun níta ní ìdìnnú ẹ dákun ẹ bá wa bẹ gọ́fúnà ẹ dákun. bàbá láwọn tí wọ́n kó ṣé wọ́n ti béèrè nǹkan kan lọ́wọ́ wọn. àwọn ò tí ì mọ nǹkan kan àgbọ̀ kankan máa ń gbọ́ pé wọ́n ń tẹ́sí pé àwọn kan fẹ́ pè wọ́n ẹ ṣe sùúrù à ń gbọ́ pé àwọn kan fẹ́ pè wọ́n wọ́n wá ní kí wọ́n mọ̀ pé àwọn gọ́fúnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. gọ́fúnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. gọ́fúnà wọ́n ní ẹ̀yin làwọn nídìí ọ̀rọ̀ yín o ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀. ọlọ́run tó ṣẹ̀dá wa lọ sí ibẹ̀ wá ni ká nídìí ìrànlọ́wọ́ ni ọlọ́run kó gbé ìrànlọ́wọ́ dìde fún wa ni kò sẹ́ni apá kàkà mọ̀ àmọ́ ti ta ẹ wo bí mo ti rí tẹ́símọ́nì mi. sọmọ yín wà bẹ́ẹ̀ ọmọ mi wà fẹ́ ní tẹ́símọ́nì mi ẹ̀yọ̀ká ni kékeré báyìí ni kéèjì ni àwọn ọmọ kéèjì ni kò tí ì gbọ́dún mẹ́rin kò tí ì jọdún mẹ́rin lọ ìgbà tá a ti wẹ̀ ọmọ mi o ayé kan ṣoṣo. ẹyọkan ni o ẹyọkan náà wọ́n sì mú lọ o wọ́n rí mi báyìí o. èyí kéré ọmọ mi ò sí lọ sí. dùpẹ́ ìfẹ́lẹ̀ rẹ lọ. ẹjọ́ fẹ́ dé nìkan lọ́mọ àti nípò kó o lọ sí sùn. mo ní ẹ máa lọ ẹjọ́ kó àti kàkàkàkà. M.O. Oyedokun Mr. M.O. Oyedokun lórúkọ ẹ̀. A fẹ́ kíjọba kan ràn wá lọ́wọ́ kán bá wókò ẹ̀ jáde níta tẹ̀ fẹ́ nìyẹn. kọ́ wọn. orúkọ wọn M.O. Oyedokun Mr. M. Oyedokun M.O. wọ́n sọ bẹ́ẹ̀ níbi tá a lọ yẹn náà wọ́n ní Mr. Oyedokun. ṣùgbọ́n tá a rí lì. wọ́n wá ní nǹkan tó ń sọ fún wa ń bẹ̀ ni pé wọ́n ní Ògbómọ̀ṣọ́ ló ti máa ń wá pé kò gbé bẹ̀. nǹkan tó jẹ́ ká wá fámílì wa ni pé wọ́n ní wọ́n ti sin wọ́n. wọ́n ti gbókùn wọn wá. ajẹ́ńtà fẹ́ rí i pé kán bá gbé kán rìlíìsì òkú ẹ̀ fún wa. because àwọn ọmọ lẹ́yìn. ti ṣègbéyàwó lẹ́bí ọdún mẹ́wàá. rárá o. ẹ sọ nǹkan àwọn kan tí ò ń sòótọ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. ẹ mọ̀ pé nǹkan tó wà lórí íńtánẹ́ẹ̀tì. bí 18 years ago ni ó dẹ̀ bímọ. ó dẹ̀ bímọ. ó bímọ. wọ́n bímọ. bẹ́ẹ̀ ni. tọ̀ ó bímọ. ọ̀nà bímọ. ó bímọ. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ fake information pé bẹ́ẹ̀ ni ó bímọ méjì. kán bá wókò ẹ̀ jáde torí ọjọ́ iwájú bèbè bẹ̀rẹ̀ àtọ́ ẹ̀ká fún a máa lè fún. This is security news, but are there any updates that are giving you optimism that there will be positive impact of recent, or you need more positive push from the public? Like what, sir? Are you getting any updates? From the ìjọba wọ́n ní pé ṣé ó ní àwọn news tẹ́ ti ń gbọ́ àbí wọ́n ti ń pè yín látọ̀dọ̀ ìjọba pé wọ́n take àwọn steps kọ̀ọ̀kan. No. So kò sí any of the government expenses to why by. No government expenses have ever come here. No, pé ó máa ṣe nǹkan kan ní o pé bẹ́ẹ̀ wọ́n máa ṣe nǹkan kan àti rẹ̀ anybody wọ́n máa ṣe nǹkan kan wọ́n máa ṣe nǹkan kan fún wa o àti rí o ṣùgbọ́n táwọn tẹ̀ ń jíjà ní. Lovers all over the world náà lẹ ti rí tí àwọn èèyàn ti sọ̀rọ̀ nípa tí wọ́n ti sọ a lot of things kọ́ ló ṣàánú ẹ rí pé àánú abiyamọ ó ṣèyàn àwọn ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn ọmọ tó jẹ́ pé they are innocent ní gbogbo wọn wọn mọ ìgbà tí gbogbo nǹkan yìí tí ó ń ṣẹlẹ̀ kọ́ ló ṣàánú ìgbà táwọn adarí wa tán lọ ń negotiate tán ń ṣe gbogbo nǹkan tán ń ṣe nítorí ipò òṣèlú nítorí ipò owó ipò agbára àwọn ọmọ yìí ò mọ̀ ń bẹ̀ kọ́ ló ṣàánú ẹ wo iye ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ nílùú Nàìjíríà wa ẹ̀kọ́ ló ṣàánú wa so ẹ̀yin fíwáàsí wa I appreciate the support in you so far ẹ bá wa share video ẹ like ẹ comment so we love you all thanks for watching.